mínísítà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí tó ṣẹ̀ṣẹ̀ fi ipò sílẹ̀ ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹgbẹṣọla ti sọ pé àwọn kan tí wọ́n ṣe ìmọ̀ràn tí òun fún ẹni tó gba iṣẹ́ lọ́wọ́ òun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Adégbóyèga Oyètọ́lá túmọ̀ ni wọ́n dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun níbi ayẹyẹ ńlá kan tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà ṣe fún Arẹgbẹṣọlá láti kí i káàbọ̀ padà sí ilé eléyìí tó wáyé ní Nelson Mandela Freedom Park nílùú Òṣogbo lọkùnrin olóṣèlú náà ti sọ pé ìgbésẹ̀ àtúnṣe láti mú ẹgbẹ́ náà bọ̀ sípò yóò bẹ̀rẹ̀ báyìí ó ṣàlàyé pé lẹ́yìn tí ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí ti fìdí ìdìbò tó gbé Oyètọ́lá múlẹ̀ lọ́dún 2019 ní àwọn péjọ sí Freedom Park láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́. Arẹgbẹṣọlá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lọ́jọ́ náà lòun sọ pé òun ti ṣe ìwọ̀n tóun lè ṣe òun sì ti gbé ìṣàkóso Ọ̀ṣun lé ẹni tí ó wu òun lọ́wọ́ ó wá kù sọ́wọ́ onítọ̀hún láti ṣe dáadáa àti pé òun ti di bàbá ọba nítòun ó ní ọ̀rọ̀ yìí làwọn kan sì túmọ̀ tó sì di nǹkan tí kò tán nílẹ̀ mọ́ èyí tó yọrí sí ibi tí ẹgbẹ́ òṣèlú náà dé dúró lónìí ọ̀gbẹ́ni Arẹgbẹṣọlá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn tínú ń bí ó ní kò sí àṣeyọrí kankan tí òun ṣe gẹ́gẹ́ bí gómìnà tí gbogbo wọn kò kópa níbẹ̀ wọ́n sì gbọ́dọ̀ lo àsìkò yìí fún àtúntò ẹgbẹ́ bákan náà ló dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu tó fún un láàyè láti ṣe kọmíṣánná nípínlẹ̀ Èkó kó tó di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó sì tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ àná Muhammadu Buhari fún àǹfààní tó fún un láti ṣe mínísítà ṣáájú ló ti ṣe àbẹ̀wò sọ́dọ̀ ọwọ́ àbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà ọba Adékúnlé Arúmọláràn níbi tó ti kí kábíyèsí tí kábíyèsí náà sì gbóríyìn fún gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Ìjẹ̀ṣà tó sì gbàdúrà fún pé yóò máa ga sí i Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.